Urhobo ojo yen ba. Bori via Urhobo aso kana ba na. Osoro yin ko mu o. Biko ana igano ijaru ma okwo yo. Ire irara ko jawan mrekwe. Ba na do ti yin kwa ya me. Ojo yin. Ke mu ne wi. Urhobo wa ge o we jani o maloko. Urhobo wa ge we jani o maloko. Ọmọ ni o tọrọ kan ye fere ari erona elu lo tasare irara o kan ifai Urhobo wa kan we jari o maloko Urhobo wa kan yo we jari o maloko Urhobo wa kan yo we jari o maloko ọmọ ni o tọrọ kan ye fere ari erona elu lo tasare irara kan ifai Urhobo wa kan yo we jari o maloko Urhobo wa ge yo we jari o maloko Urhobo wa ge yo we jari o maloko ọmọ ni o tọrọ kan ye fere ari erona elu lo tasare irara o kan ifai na Urhobo wa ge yo we jari o maloko Urhobo wa kan yo we jari o maloko Urhobo wa kan yo we jari o maloko ọmọ ni o tọrọ kan ye fere ari erona elu lo tasare irara kan ifai Urhobo wa kan yo we jari o maloko Awa wo kebe mo me Urhobo wa kan yo we jari o maloko Urhobo wa kan yo we jari o maloko ọmọ ni o tọrọ kan ye fere ari erona Sunday no ba elu lo tasare irara kan ifai Amoja Urhobo wa kan yo we jari o maloko Urhobo wa kan yo we jari o maloko Urhobo wa kan yo we jari o maloko ọmọ ni o tọrọ kan ye fere ari erona elu lo tasare irara kan ifai Urhobo wa kan yo we jari o maloko Money o tọrọ kan ye fere ari erona Money o tọrọ kan ye fere ari erona Money o tọrọ kan ye fere ari erona ọmọ ni o tọrọ kan ye fere ari erona Oye ba Urhobo ọmọ ni o tọrọ kan ye fere ari erona Elu lo tasare o he rara o kan ifai na ọmọ ni o tọrọ kan ye fere ari erona Elu lo tasare irara o kan ifai na ọmọ ni o tọrọ kan ye fere ari erona Wenuge Urhobo wa ge ọmọ ni o tọrọ kan ye fere ari erona Wenuge we jari o maloko ọmọ ni o tọrọ kan ye fere ari erona Elu lo tasare irara o kan ifai na ọmọ ni o tọrọ kan ye fere ari erona Wenuge Urhobo wa ke rome ọmọ ni o tọrọ kan ye fere ari erona Meka wune nana oburo buke ọmọ ni o tọrọ kan ye fere ari erona Me data cho mi wo rohun ọmọ ni o tọrọ kan ye fere ari erona Ojo me chai di oma agbare o mi lo ọmọ ni o tọrọ kan ye fere ari erona Wenuge ke me wune nana ọmọ ni o tọrọ kan ye fere ari erona ke me wune nana wa kalo yogo me ọmọ ni o tọrọ kan ye fere ari erona Hari e agba mi sa igene oko mai ro ọmọ ni o tọrọ kan ye fere ari erona Ko ye ri odo favo nu furo da fi o ọmọ ni o tọrọ kan ye fere ari erona Nu furo da fe no wo e furo ọmọ ni o tọrọ kan ye fere ari erona Mu furo da fe ra o ọmọ ni o tọrọ kan ye fere ari erona Wenuge ade asoke bana ọmọ ni o tọrọ kan ye fere ari erona Asoke na bana ufuru robo ọmọ ni o tọrọ kan ye fere ari erona ufuru robo ayinu je kero mi ọmọ ni o tọrọ kan ye fere ari erona Ai pa iko ti ni o ale yowo iye lu ọmọ
rara kere Urhobo fuge. Ọma jobodo ekwu itwa obosi omakoko. Aisi omakoko eda Urhobo. Ai du Urhobo bi atete ko ya igo. Kwa na yuma. Otori deta oge na oga Urhobo. Ne mo Urhobo nya. Fakelu biru ligo itwa boshe.
akirubiro rigo Amari otoro koye fini ayerona. obeje mona masama Amari otoro koye fini ayerona. asa okinawa na edeke mwi krokre Amari otoro koye fini ayerona. abere mona oya edeke kidi ofisi Amari otoro koye fini ayerona. amegwa yebi oto Amari otoro koye fini ayerona. ade de mona kiri katapila o de brigade na Vini amari otoro koye fini ayerona. eru tasare rara o Amari otoro koye fini ayerona. o ma to bodo atanu suga Amari otoro koye fini ayerona. ire ure o kana ise yo Amari otoro koye fini ayerona. aye bo sai dagwa akwo kan wo ma ye ko kan Amari otoro koye fini ayerona. inogu ki monogu pe kwa ide gwejo Amari otoro koye fini ayerona. iyutu mu inogu pe kotu inogu mu yutu pe kotu Amari otoro koye fini ayerona. shatare usuero Amari otoro koye fini ayerona. miri wo no mo usugana Amari otoro koye fini ayerona. agbaru viero ga obiege Amari otoro koye fini ayerona. ye pa koro ga be biko enu Amari otoro koye fini ayerona. asaru sura fori o shawo Amari otoro koye fini ayerona. be walking na wo buyo yoto opo Amari otoro koye fini ayerona. uyo me ru viero ga akidi abiyo Amari otoro koye fini ayerona. o mara okwe mi kuyo mi yoto ke Amari otoro koye fini ayerona. eru tasare o be rara o Amari otoro koye fini ayerona. ai devo ko akore okwe Amari otoro koye fini ayerona. ojo ye ba robo oyo mi ko mi egwa ari ebi e onogu shi ejinajo orode omene o se oyo ani ide ti huru ke na wokeru wo ke bobu oko biroro ogene wo ki solomon eja woko na woko werere owo ruru kere ti gimina ile urobo owo yayo paru o mi egwa ari ebi e comrade Emmanuel akpojebuge wo kena weba ose oyo mi ko wo we ko bi ro el wo te wo ene nu wo ya kpora mi je ko mi e kwa ri e bi e Chief Emmanuel Okwe tese tu memu wo si popo oyo mi ko wo adini na ye ko ri e bi e Fred Urhobo ye kokotu Assistant Commissioner of Police Kaduna State Command. Ikola bara auto. Adeyi okwa arebiya. Omas Ishaka. AKA Okokiri Jesu. Anajere me buruta akona. Adeyi yeri poli club laije. Olo para iladu ni wa waju. Ojo yeva. Aka wali be. Fire wow, what do you mean now? Fire wow, what do you mean now? I'm all okay now. Ayiwa o, adiyo ime. I'm all okay now. Ayiwa, adiyo ime. Ó tẹ ilé súnmọ́ ọ̀nà ọlọ́gbọ̀n wà kan yìí mọ̀ wá. Àpapọ̀ fi wé yìí. Ọ̀rẹ́ rẹ̀ ò gbòòrò mọ́ o. Ọ̀kìdá gbègèdè. Ọkọ̀ọ̀kan ọkọ̀ yà pẹ́. Oh, grab off you where you're a woman. Fire wow, what do you mean now? Fire wow, what do you mean now? I'm all okay now. Ayiwa o, adiyo ime. All okay now. Ayiwa, adiyo ime. Ó tẹ ilé súnmọ́ ọ̀nà ọlọ́gbọ̀n wà kan yìí mọ̀ wá. Àpapọ̀ fi wé yìí. Ọ̀rẹ́ rẹ̀ ò gbòòrò mọ́ o. Ọ̀kìdá gbègèdè. Ọkọ̀ọ̀kan
eke request ni rere aye oke kona oye kiera Urhobo ede abo aka ode okeri hote ai megbere ki ai ka ai na ko bia bo na ko fly oke kona okero wo to boye oluwe ko seroko abaka nya wanu nena akana bo jiro oga ilana wo lo tafe go to ebona yunuro ayena kilo bolo gene nle akira wo ya ye wo sabiro ye odake akelo efuwe ayena akelo wo tuweri ọmọ ye onisi kuru mami oyirenu le benu vieke oyadori ayena gbawo bọnduma ọbẹnu sàmìlọ ye ekọrẹ kàwéyọ lu sàmìlọ ye ọjọ yan yẹ lo egunwe ilu bayan ye ojọmọ yẹn ló gbé gbogbo yìí lele ọ̀la lè ń sàmì nà ló bóyá kẹkẹ fọfọ ye wọn dẹ tó bóyá ọmọ mẹgbẹ bìkọ wọlúwẹlẹ ayé náà tiẹ mọ ayé náà mi wọ́n kọ́ ẹ gàgà wákẹ́ ọmọ náà wọ́n tó bóyá gbé ọtí kọ̀dọ̀ má kọ̀ rẹ fún ibèjì ọkẹ́ akọ ọkẹ́ ọmọ náà wọ́n tẹ̀tí ó búrú ó dé sáyé náà wọ́n ní mẹ́ta yẹn ló sàyẹn náà ètò ẹ̀yẹ báyìí àdé wọ́n rẹ̀ ń sàyẹn náà kẹlẹ́ ayé náà kó sẹ́rẹ̀ ẹ̀rí bẹ̀túmọ̀ ẹ̀ kọ́ ọ̀ sàrẹ̀ ó ní wọ́n kẹ́ ẹ̀ rò báwo efun wèmí náà efun lágbára ó ní wọ́n kí dìàbí lọ ó ní ọgbó oṣù wọ́kẹ́ àmú sí àbẹ̀ náà nẹ́mọ̀ yìí kú ní ọgbó lébi ayẹ ọmọ náà tọwọ́ lọ́rùn fún mi kọ́lá lè yú sí àbẹ̀ náà ọmọ náà wò rí rẹ̀ ká ìsàpárò tọ̀ ló ní ọkùnrin rẹ̀ ọ̀dà rẹ̀ sọmọ náà ọmọ náà kọ́ kàrò wọ́ ọkẹ́ owó tàṣàrò ní ẹ̀rà ó ní mẹ́rin rí òbòrò wọ̀ náà rẹ̀ wọ́ mẹ́nà ọ̀sàwọ̀ ó ṣe tábọ̀ òru fún ẹ̀ ayé náà rẹ̀ á náà ẹ̀wọ́ tètè ayé náà kọ́ ọmọ ọ̀fọ̀ yẹn ló ṣàbẹ̀ náà ẹ̀fù létí ọ̀kẹ́ rú fún ìlà rẹ̀ yọ ayé náà kọ́ wọ́ rúru mọ́mọ́ mẹ́kì díẹ̀ ìwọ́ wọ́ rọ̀ náà àwọn tànà ìsàpánà dàrú màsá ọmọ náà kó sóni ọyìn màmá ọjọ́ yẹ kó bẹ́wẹ́ màmá ọjọ́ yẹ kó búdù màmá ọjọ́ yẹ kó bíbíùdù rán ayé nana kó gbòòrùrù kíde yẹ bí ayé kó mọ ọmọ náà ó dé kó pa ìgábọ̀ ọjẹ́rẹ́ ó dé gbogbo rọ́bù ọbọ na kó sẹ́lẹ̀ ó tọ́ ọyẹ fẹ́wẹ́ yìí o wọ́n dá pàrọ̀ fínú òbí jù ẹ̀ ló kú ọdí ó tá mẹ́rẹ̀ ayé nana kọ́ ìwọ́ bọ̀wọ̀ pọ́nmọ́ yìí o ìsàpá náà ọ̀dà kọ̀kú bẹ́wẹ́ ọmọ náà dé ṣe bí kọ́ ọmọ náà dé wù ọdẹ kúfíkúfí àpàrẹ̀ efuru pe nana o pe fayin wa oni obo ma du yo mi we ga bo fi we re ole ya wo ga bo fi we re ya wo kufi apa oni abadu yo mi we okire agbegede okokoro ko ya asuni